ògo ńlá ni àwọn ẹbí ẹ̀ bàbá jẹ́rìí sí pé nínú ẹbí àwọn ògo ńlá ni tí ọmọ ológo irú ọmọ ológo bẹ́ẹ̀ bá jákú lójijì tó ẹni tó kú ní 49 ó jákú ni o bẹ́ẹ̀ bàbá kí ló lè faru kí ló lè múrú ẹ̀ wá àbí kí ni ìmọ̀ràn fáwọn òbí tó bá ti gbà ẹni yìí ògo òdílé ni irú eré òun gbọ́dọ̀ sá tí irú ògo yẹn tàbí dọjọ́ alẹ́. ẹ ṣe mo gbàdúrà ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò mí kí Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo yín. Orúkọ mi Prophet Michael Ọlọ́runbẹ̀, olùdásílẹ̀ Lord God Liveth. ṣe rí nǹkan tẹ́ bèrè olóòtú yẹn torí Ọlọ́run lílè fún mi ní orí ọ̀fẹ́ ẹni pé lórí ọ̀fẹ́ àti ẹ̀bùn ni ìjọba ń sọ̀rọ̀ nípa ògo àní pé èèyàn wà kórógo ẹ̀ lò àbí pé ó mọ̀ pọ̀ ọmọ ológo lòun ṣùgbọ́n ayé ò fún nísìnyí. ṣe rí ìlú tẹ́wàá béèrè yẹn pé kí ọmọ ológo jákú lójijì máwọn ẹbí ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ńlá ni o irun tó lè fà á pọ̀ sà. ṣe rí ẹni ológo òun ló máa ń rí ìyọnu. èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ gbà yẹn gbọ́ wípé ẹnikẹ́ni tó bá jẹ́ ológo ó gbọ́dọ̀ rí ìyọnu. àwọn ògo kan wà mo ti ń ṣàlàyé nípa àwọn ògo kan. àwọn ògo kan wà tó jẹ́ pé ògo àárọ̀ ló ní kò ní ògo ọ̀sán. kò ń ṣe pé ògo míì fẹ́ jádànù. ògo ẹlòmíì ò ń ṣògo ọ̀sán. ògo ẹlòmíì ògo ọ̀sán kò ń ṣògo alẹ́. ògo ẹlòmíì Ọlọ́run fún ní àárọ̀ ọ̀sán alẹ́. ẹlòmíì Ọlọ́run fún ní alẹ́ a máa fi àárọ̀ jìyà á fàṣọ pass through ṣùgbọ́n tó bá dalẹ́ ògo àtàn. náà kò dẹ́ sí tí ò ṣe tún ṣe nínú gbogbo ẹ̀. ṣe rí tí wọ́n bá yan ògo àárọ̀ lọ́mọdé a rí pé bó ṣe ń ṣe gbogbo nǹkan skul ẹ̀ nǹkan bí ó ti ẹ̀ lọ skul ọwọ́ àjísówó á bẹ̀rẹ̀ sí kọ́lé àtẹ́jọ́ 20 something á bẹ̀rẹ̀ sí lo mọ́tò gbogbo nǹkan ẹ̀ kó tó dáwọ́lé business kan náà dàsí pé ẹni ẹ jẹ́ ẹni ajé ọmọ ológo ni. irú ògo bẹ́ẹ̀ tí àwọn èèyàn bá tètè kíyèsára àwọn tó jẹ́ ìdílé ẹ̀ pé ọmọ tí ó ń sá eré yìí ká gbàdí sí ọ̀rọ̀ ẹ̀ ìpé òkè ògo tó níyì o kó lè lò pẹ́ because ológo làwọn olófò máa ń bínú. bàbá ẹnikẹ́ni tó bá ti jólógo àwọn olófò máa bínú ẹ̀. ó lè jẹ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀, ó lè jẹ́ àwọn ọ̀gá ẹ̀, ó lè jẹ́ nínú àwọn ọ̀rẹ́ ẹ̀. gbogbo bó ṣe ń ṣe tó ń lù tó ń àjọ yẹn inú wọn ò ní dùn sí. àgàgà kó wà láwọ́ dépò pé gbogbo èèyàn máa fẹ́ràn rẹ̀. so nǹkan táwọn òde lè ṣe ní because àwọn òde fowó wọn kọ́ máa fi wá iyì. so gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ó máa ń bà àwọn èèyàn yẹn nínú jẹ́. bí kò ṣubú ni wọ́n á máa ju òkúta sí ẹsẹ̀. tí irú èèyàn bẹ́ẹ̀ tó bá jẹ́ kó ní break ní àsìkò gbà kan tí ò bá ní break bóyá ó sick àbí nǹkan kan ó ṣeéṣe kó jẹ́ pé nígbà tí àjálù yẹn bá máa ṣẹlẹ̀ ó mú ìparun wá. ẹ̀rí tẹ́ bá wo ògo Jósẹ́fù ológo ọmọ ni gbogbo èèyàn náà mọ̀ ṣùgbọ́n ògo yẹn ó tàn láti àárọ̀ wọ́n dẹ̀ ti rí wọ́n ṣe lára ẹ̀ wọ́n tà lẹ́rú wọ́n jù sẹ́wọ̀n. ẹ̀rí ó ní bírèkì láwọn ọbẹ̀ yẹn wọ́n tì mọ́lé ṣùgbọ́n nígbẹ̀yìn ògo ẹ̀ ṣe kí ni ògo ẹ̀ fi ara hàn. májẹ̀mú ayọ̀ ó ṣẹ ní orí ẹ̀ nítorí break. nígbàtí ó ní break yẹn ó dà pé wàhálà ni nínú ayé ẹ̀ bet Ọlọ́run pamọ́ ni. Bíbélì sọ pé apámọ́ irin títí ògo rẹ̀ yóò fi jú. ẹ máa wo irú Murphy tẹ́ ń sọ yẹn sí ológo ọmọ ni. in fact kò sí ẹ̀dá kan tó máa rí Murphy tí inú ẹ̀ ò ní dùn. ṣé ti èdè tó máa fi ń yangàn nínú pé kó máa sọ èdè ní tó bá ń ṣe kíní bó ṣe gbajúmọ̀ sí ẹ̀rí tó bá ti wà ń bí kan máa mọ̀ pé Murphy ni and bó dẹ̀ ṣe máa ń present kan ó máa ń ṣe bí real tó bá ń ṣe sinimá lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó máa dàbí pé real a máa ṣe a fi taratara a fi ṣe ìwọ tó ń wò a máa enjoy ẹ̀ inú a máa dùn even tó bá ti tọkọ orúkọ ẹ̀ báyìí wà á jókòó wà á fi kalẹ̀ sí wo movie dá sí pé ológo ọmọ ni ẹ̀rí irú ẹni tó bá dé ológo bẹ́ẹ̀
jíjẹ ayé ó máa fẹ́ wà fún, ṣùgbọ́n bó bá ti ń jẹ ayé sà bẹ́ẹ̀ náà ni kó ṣe láìkí Ọlọ́run. Tí ó bá fi lè láìkí ayé ju Ọlọ́run lọ, ó ṣeé ṣe kó má jẹ́ pé ó pẹ́ pé ògo ẹ̀ ó lè bá dalẹ̀, ṣùgbọ́n nítorí pé kò súnmọ́ Ọlọ́run gidi tó kàn jẹ́ pé bóyá ájò ló kàn ń ṣe pé kó nǹkan máa là àwọn kan máa bínú ẹ̀, àwọn kan wà tó jẹ́ pé ẹ̀mí àìrí ni wọ́n kò ń ṣàwọn èèyàn bí báyìí tó jẹ́ pé ẹni tó bá ríṣì ló fẹ́ bí ṣubú. Ìyẹn ló sọ ẹ máa wo Dẹ̀jọ́ ológo ọmọ ni, tẹ bá tún wo Dẹ̀jọ́, mo gbọ́ pé irú yàrá kan tí Dẹ̀jọ́ kọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ tíátà gan-an ti dìde ń bẹ̀. Àwọn nǹkan sọ pé ó lawọ́ tó dẹ̀ sẹ́yìn pé kò lè dá jẹun ẹ̀rí, ṣùgbọ́n bí ọmọkùnrin yẹn ṣe pọ́pùlà tó máa ń pani lẹ́rìn tó máa ń ṣe oríṣiríṣi tó ẹ̀rí, nígbà tó yá ògo yẹn kú gbùm. Níjọ́ tí ògo yẹn kú, níjọ́ náà ni àwọn ẹlẹgbẹ́ rántí pé kán ràn lọ́wọ́, wọ́n ṣẹ̀ṣẹ̀ bá kọ́lé ẹ̀ lẹ́yìn ikú ẹ̀. Dàsí pé ẹ̀mí pin, ògo ṣẹ̀ṣẹ̀ ṣe kíni ó búyọ, because wọ́n ti mọ̀ náà pé èèyàn bẹ́ẹ̀ ni ẹni tó ti gbélé ẹ̀ tó lọ fi kọ́lé ara ẹ̀ wà. Ó jẹ́ kán dísàgbà ó dà Dẹ̀jọ́ fine this time pẹ̀lú bó dẹ̀ ṣe wà lóyà tó dẹ̀ ṣe kíní, ó jẹ́ ká ràn lọ́wọ́. Bẹ̀tì níwọ̀n bá gbà tó jẹ́ pé kádàrá yẹn wọ́n ṣiṣẹ́ yẹn ni máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ sà pé you have to treat your destiny, kó treat destiny yẹn bó ṣe jẹ́ kó lọ. Ká mójútó dáadáa. Kán mójútó bẹ́ẹ̀ ni sà destiny dàbí pé ẹni tó máa ń check ara ẹ̀ lọ́dọ̀ doctor nígbà gbogbo ẹ̀rí. Màmá kan wà ní London, ó popular Nàìjíríà yìí náà, tí n bá sọ fún yín ọdọọdún ló máa ń pastor ẹ gbé prayer kalẹ̀ fún àwọn ọmọ mi àtàwọn ọmọ mi àti kìíní, ẹjọ́ ẹ bá mi gbé, ó ti ní time tọdún láti bẹ̀rẹ̀, a máa gbé prayer kalẹ̀ fún àwọn ọmọ ògan lẹ́yìn kó kàn lọ chọ́ọ̀chì ìtò ń kírun, and I'm telling you prayer tí màmá yẹn máa ń gbé kalẹ̀ lọ́dọọdún kò sí kan nínú àwọn ọmọ yẹn tó kábàámọ̀. Ẹlòmíì believe pé òun as a lucky man àbóhùn kàwé òun mọ̀ ọgbọ́n òun ni, so kò fẹ́ mọ̀ pé destiny yàtọ̀, kádàrá yàtọ̀, tó dẹ̀ kó jẹ́ kí wọ́n máa mójútó kádàrá yẹn ní time to time, ló yẹ kí wọ́n máa mójútó pé ẹni tó bá ti ń lọ òkè kó má lọ sílẹ̀ mọ́, ẹni tó bá dẹ̀ ti ń lọ sókè kó má rí àjálù, because ẹni tó bá ń lọ sókè sà òun ló yí sí jù láti rí ṣubú, because ó ń sáré. Ẹni tó bá dẹ̀ ń sáré tó bá ju gisi lẹ́sẹ̀ ó possible kò ṣubú, ìṣubú rẹ̀ dẹ̀ ní ó lè mú kẹ́ni ẹ̀ pin. Ṣùgbọ́n ṣé ẹni tẹ́ kókòrò rárìn bẹ́ẹ̀ bá ju gisi lẹ́sẹ̀ àánà gíkú tó bá tiẹ̀ bá akọ̀rọ̀ akakú àmàmà lọ ni, because kò séré kankan tó ń sá. Mumin kò jẹ́ pé bí atálákà lèèyàn àbẹ́ni tí ò tí rogolo, bẹ́tì ẹni tó bá lo ògo lọ́wọ́lọ́wọ́ gan ló jẹ́ kó kíyè sára pé kó gáàdì ògo ẹ̀. There's a spirit tí wọ́n lè fi gáàdì ògo kógo má bàa pín lójijì. Bẹ́ẹ̀ ni sà, ògo nǹkan tó tẹ́ bá rí ìdí tọ́lọ́run fi gbé àáfà wòlíì kalẹ̀. Èmi ò sọ ẹni tó kàn ń ṣe ìtòhùn ní tiẹ̀ tọ́lọ́run rán níṣẹ́ o, but ẹni tí ẹ̀mí mímọ́ rán níṣẹ́ tó ń fi ẹ̀mí mímọ́ ṣiṣẹ́, bó jẹ́ wòlíì bó jẹ́ àáfà, tó jẹ́ pé ó ní ẹ̀mí mímọ́ láti máa fi ṣiṣẹ́, irú ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n máa ní orí ọ̀fẹ́ láti gáàdì ògo, láti tọ́jú ògo tó rìn kó má bàa wálẹ̀, ògo tó ti jábọ́, àbí ògo tí yàn kàn ń feel pé ògo ni mí tẹ́ pé nǹkan tó ń feel yẹn kò jáde, kò bú jáde tó bó jẹ́ kó bú jáde, ọjọ́ orí dẹ̀ lọ. Now ó jẹ́ kí èèyàn ní wòlíì tiẹ̀ tó máa pé yes dáàdì báyìí ló máa ṣe ń rí. Tó bá ní wòlíì ẹ̀ tó ń san ìdámẹ́wàá ẹ̀ dédé bàbá, tí wòlíì ẹ̀ bá sùn báyìí kẹ́ni ẹ̀ wà ní Amẹ́ríkà àbí l'Àbújá, tí kò bá fẹ́ ṣe ẹni ọmọ ọjọ́ ẹ̀ àbí ẹni tó jẹ́ olólùfẹ́ ìran máa wá sójú ẹ̀. Bàbá wọn ṣe lè nǹkan pọ̀ tó ìran wá níṣẹ́jú kan yẹn pé lágbájá adẹ́dìde abẹ Ọlọ́run pé Olúwa Ọlọ́run ṣàánú mi, ọmọ mi yìí ò gbọdọ̀ ṣubú, torí ẹni tó wá jẹ́ wòlíì àbáfà ọmọ tó bá bí nìkan òun kọ́ ni ọmọ wọn. Ẹnikẹ́ni tó bá ti ń gbàdúrà fún kí irun funfun wà lórí ẹni yẹn, kí wòlíì yẹn má ju 27 years lọ. Bàbá irun funfun yẹn kò ń anointing jùlọ ọmọ ni ẹni tí ó ní irun funfun yẹn sì jẹ́ fún wòlíì ẹ̀. Bẹ́ẹ̀ ni sà, so a ti rí kan náà ọmọ ẹ̀ pé Ọlákúnlé ni
kí ló fẹ́ ṣẹlẹ̀ Ṣọlákúnlé irọ́ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ abẹ́rẹ́ sí sa ọlọ́run dàbí ìgbà tí èèyàn fa tẹ̀sùn bí báyìí àbí èèyàn ka ìwé bẹ́ẹ̀ èèyàn ṣe máa ń sa ọlọ́run dàbí pé kéèyàn wá ọmọdé kó wá ice cream tó bá fẹ́ kọ́mọdé gbé ẹ kó wá máa ice cream lọ́kàn báyìí tó bá ti jẹ́ olólùfẹ́ tó tí ìfẹ́ wà ní ice cream yẹn ọmọ yẹn máa wá síbẹ̀ láti wá jẹ́ pé bó bá gbé sẹ́sẹ̀ ń gba ìyá gbà bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ àti ọlọ́run máa ṣe ṣiṣẹ́ ọlọ́run jẹ́ pé tí ó yẹ pé tó bá ń sà pé bàbá ìwọ tó ti ní time fún ìwọ tó yẹ pé ohun ẹ ló ń gbọ́ nígbà gbogbo ìwọ tó jẹ́ pé òun ló rán ẹ níṣẹ́ torí ọlọ́run ló jẹ́ òun ọmọ níṣẹ́ fàyàkì òun ló rán ẹ níṣẹ́ gẹ́gẹ́ bí wòlíì tó ń képe nígbà gbogbo tó ń wá wájú nígbà gbogbo tó bá fi lè dúró gẹ́gẹ́ bí wòlíì tó kíà fún àwọn èèyàn ọlọ́run á kíà fún. bàbá tá bá sọ nípa ti ẹni tí a mẹ́nu báyìí tàbí ká sọ nípa ọmọ ológo generally tá bá rí ọmọ kan láti parí yunifásitì oríṣẹ́ ọ̀rá mọ́tò wọ́n ṣe dáadáa ayé ń tẹ̀síwájú gbogbo ẹ̀ ń ṣe dáadáa fún irú ọmọ bẹ́ẹ̀ tí àwọn òbí bá kíyèsí nínú ilé kí ni wọ́n lè ṣe tí irú ẹ̀ òfin ní wọ́ọ̀kún lójijì. Yes sir, àwọn òbí ní láti máa fi ọjọ́ kan gbà yàtọ̀ pé wọ́n tẹ̀ ní wòlíì wọ́n gbọ́dọ̀ ní ọjọ́ kan láti máa gbàdúrà fún irú ọmọ bẹ́ẹ̀ nítorí pé ó pọ́sibù kó má jẹ́ pé wọ́n bí márùn kó má jẹ́ gbogbo márùn náà ló máa ní irú opportunity yẹn ó lè jẹ́ kan nínú wọn and then a máa rí tó máa ṣe ọ̀tá ẹ̀ náà nínú àwọn wọn yẹn òun náà dé gbọ́dọ̀ ṣọ́ra kó má fi nǹkan gbéraga láàrin àwọn ẹgbẹ́ ìyọmọ náà tí ó bá ń fi irun ní gbéraga àbí tí ò máa ìpẹ́kẹ́gbọ́n ẹ̀ máa lọ fọ mọ́tò ó ti bẹ̀rẹ̀ sí ṣubú bẹ́ẹ̀ ni sà kó lọ fọ mọ́tò ẹ̀ ní car wash kó gbé wálé tó bá rí pé àwọn ìfẹ́ ìtorí nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ jẹ wọ́n fẹ́ máa tẹríba fún púpọ̀ kó sáré tẹríba ṣáájú wọn kó fi ìwà ìrẹ̀lẹ̀ kó máa fi rin ọjọ́ ayé ẹ̀ kí bàbá tàbí ìyàwó ọmọ bẹ́ẹ̀ kó máa gba àwẹ̀ àti àdúrà kan fún un lóòjọ́ bọ́n bá tiẹ̀ ní wòlíì pé kó lọ síwájú tán bá wá ní wòlíì kán yan wòlíì ọmọ yẹn fún un ọmọ kan wà ní Kenya báyìí ní simsa láti Ìjẹ̀bú màmá rẹ̀ ló mú wá nígbà tó opportunity àti bóyìnbó kan rìn mú wá gbàdúrà fún un ní ọmọ yìí ó máa rìnrìn àjò láìpẹ́ yìí ó kò lè tọdún kan àbọ̀ kí n tó mọ ètò rìnrìn àjò nǹkan tí mo fojú mi rí yìí náà lọ́jọ́ náà dẹ̀ ní kò tí ì sí nǹkan kan lọ́wọ́ bẹ̀ka gbàdúrà tú òyìnbó yẹn ọmọ yẹn rí opportunity tí ìyanu dẹ̀ fi ṣẹlẹ̀ tó dẹ̀ sẹ́yìn pé ilé tí wọ́n ń gbé níjẹ̀bú ń lóra fún ìyá ẹ̀ ọmọ ológo ni àwọn náà mọ̀ ṣùgbọ́n ògo yẹn ò tí ì buyọ ògo yẹn nìdí wòlíì ọlọ́run wá ṣe bọ́n ṣe rí mi kà nínú pépà yẹn máa ń jáde náà magazine máa ń sọ̀rọ̀ lórí tẹ́lì so opportunity yẹn tán rí wọ́n bá pè mí mo ní ẹni tó ń bá mi sọ̀rọ̀ yìí ọmọ ẹ̀kọ́ máa dìde láìpẹ́ yìí tètè dìde kó rí mi láàárọ̀ ọ̀la. a máa tẹ̀síwájú ẹjá fi ilé iṣẹ́ apá kìíní orúkọ yín nọ́mbà àdírẹ́sì. gbogbo ẹni tó ń wò mí ẹ gba nọ́mbà yìí kẹ́ máa pè mí kí lè máa gbàdúrà fún yín ìwọ tó bá jẹ́ pé ògo ẹ nílò kí wọ́n gbàdúrà sí àbí kó ní nǹkan pàtó tó máa ṣe máa sọ fún ẹ wàá dẹ̀ rí ògo náà lò ní agbára olú ọlọ́run àwọn ogun. now nọ́mbà tó máa pè mí sí rè 070 360 387 57 àti WhatsApp nọ́mbà mi 091 356 420 57 and then gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ wá sí program Destiny Recovery ti parí báyìí ó parí lánàá lórúkọ ọlọ́run inú wa dùn gbogbo àwọn èèyàn give testimony mo tẹ ìṣẹ̀ṣẹ̀ gba testimony láti Bayelsa arákùnrin kan tó wá láti Bayelsa òun náà máa gbọ́ báyìí ẹ̀nà ó ní bàbá mi mọ̀ kú mo lè ralẹ̀ ní ọdún mẹ́ta lẹ́nìí ṣùgbọ́n ọlọ́run ṣe àánú ọkàn pè mí ẹni àjálù rẹ̀ máa jálù mí ọkàn pè mí wọ́n dẹ̀ sọ pé kí n sanwó lẹ̀ yẹn yékíyé tó bá lọ mi àwọn kan kó dání láì ṣùgbọ́n òun náà talẹ̀ yẹn fún onídàbà mo ti fẹ́ do nílé lọ́dún yìí irú àánú wo lọ́lọ́run fi wò òun ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ tí wọn náà bá pe nọ́mbà yẹn ó ṣe ṣe kí ọ̀rọ̀ tiẹ̀ náà tó dáa bẹ́ẹ̀ tàbí kó dáa jù bẹ́ẹ̀ lọ. now program wa ó tún ṣe ń tẹ̀síwájú every Sunday anointing service ẹ̀ ṣe ń lọ ọlọ́run ká má dá dúró ní aago 7 ní àárọ̀ now ní Tuesday enough is enough ní aago 9 láàárọ̀ títí di aago 12 ló wá dì nísìn now ní ìjọ Thursday preaching and healing ní dédé aago 5 nírọ̀lẹ́ di aago 7:30 níbi tí a máa fi agbára omi tá a máa fi ṣiṣẹ́ fún gbogbo ènìyàn bó ti wù kí ṣòro náà jẹ́
ọ̀run àtẹ̀rí ìṣòro yẹn nípa ní orúkọ Jésù. Máa fún yín nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí, o lè pè mí, máa dẹ̀ sọ àdírẹ́sì yẹn níbikíbi tẹ́ bá ti ń bọ̀. Tẹ́ bá sọ pé lẹ́kọ̀ọ́ ẹ̀ ń lọ sí Òjòdú Bágà, ẹ bọ́lẹ̀ ní Akíọdé bus stop after Ọmọlé Akíọdé lókàn, ẹ bọ́lẹ̀ ní Akíọdé bus stop, ẹ wọnú street Akíọdé yẹn lọ, number 8 Ọmọbọ̀gẹ̀, number 8 Ọmọbọ̀gẹ̀ ní Akíọdé bus stop ní Òjòdú Bágà. Nọ́mbà yìí mo fẹ́ kó máa pè nísinsìnyí. WhatsApp number mi 091 356 42057 and the other number 070 360 38757. Lórúkọ Jésù, ìyanu á ṣẹlẹ̀, wàá rógò. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.